Agége ní taniwa lọ́gá nílẹ̀ Yorùbá yìí brain boss gbogbo ilẹ̀ Yorùbá Agége ló wà. Adama lọ́wọ́ yàtà. Òní ta fún ọgbọ́n ìbá tó lè fèsì. Agége lè ní gbé. Agége lọ dáwà o. Ibi tá a ti fẹ́ gbọ́ njọ́ tá bẹ́ẹ̀rù àwọn ẹ̀lú. A sì sọ fún yàwó la. Ibi tá a ti jọjọ́ tá a gbá wẹ̀. Pẹ̀lú ogun Ọlọ́run. Tá a sì sọdún. Pẹ̀lú ogun Ọlọ́run. Ẹ bí ikú mi. Amina. Má sọ kútúbà di wá sí i. Kò jọra wọn. Èwo ló tún dùn lérí pé o fẹ́ ké orin sí lérí kútúbà. Báni o tún ṣépè báwo ti gbọ́ kútúbà. O tún ṣépè báwo ti gbọ́ kútúbà rẹ̀. Agége ní taniwa lọ́gá nílẹ̀ Yorùbá yìí brain boss gbogbo ilẹ̀ Yorùbá Agége ló wà. Adama lọ́wọ́ yàtà. Òní ta fún ọgbọ́n ìbá tó lè fèsì. Amina. Ìkà ìlú kò mọ ọ̀dà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. Bí ìtàn bá tètè ń ṣe nísìnyí, àní mọ̀ká ẹ̀dá àjọ máa fà á lọ náà. Wọ́n tún bí ká ìlú kò mọ ọ̀dà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. Àmọ́ ìkẹ́kẹ́ mo fẹ́ yóò mọ̀ bó bá yíwọ́ àwọn padà sí sáré àwọn. Bó bá yíwọ́ òfin ṣe bàbá tiẹ̀ tó fẹ́ padà sí. Ìlànà wọ́n tún bí ká ìlú kò mọ ọ̀dà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. Ẹ̀yin náà mi ẹ̀dá bí a máa bí wọ́n ti ní mọ́tò mọ́. Àmọ́ bí àfáà mi ò lè jẹ́. Ẹ̀yin lè bí mi lóòótọ́ àmọ́ àwọn ni wọ́n jẹ́ kí ẹ rí ìjọ máa lò lára mi. Alhamdulillah. Dèdè ń bá a sì ń ṣe yìí. A ṣe ń ṣe tí Babalágége mo ti rí Babalágége gbẹ̀yìn sí. Níjọ́ tá a jọ pàdé ní Rábítà ni. Kojú bẹ́ẹ̀ lọ. Nígbà tí mo ní ìdí ìran. Bẹ́ẹ̀ni. Ẹ̀mú wa kí yín ni. Fún kí ni? Mo ti fi ẹ̀tọ́ wọn kí wọn láàárọ̀. Wọ́n bá jẹ́ mi lọ ni. Allah. Bàbá wa ìmáàmù wa ẹ dákun ìyẹn tí ó kọ wọn ni. Adama lọ́wọ́ yàtà. Kílẹ̀ pé wọ́n ṣe gbọ́ nísìn. Àbíkẹ́ tó bẹ̀rẹ̀ àwọn obìnrin ni. Allah. Ok, wọ́n ní ìyàwó àtàtà wá kí wọn lẹ́ẹ̀kan. Allah ulama àdínì. Bàbá wọn ní mọ́tà. Ulama àdínì. Ẹni tó lọ́n bá yọ ọ̀rọ̀ obìnrin kúrò lálàámà rẹ̀ báyìí ní ti ń ta ikọ́ ní ọ̀dà. Àyà. Njọ́ mo ti mọ̀ ní ẹ̀ gbódì sí. Ọlọ́run jẹ gbọ́ ẹnì kejì yìí náà ní sọ o. Ulama àdínì. Ẹ bá gbọ́sẹ̀ ìdí Ọlọ́run jẹ fi lé ọmọ lọ́wọ́. Antum sayyiduna. Ayé àmà ìlàwọ̀ aláìkọ́ sayyiduna. Máa ń tọ́jú ọmọ ẹ̀dá fẹ́yìn méjèèjì ẹ̀ èyí òre lára àwọn kí inú yín bàjẹ́. Ayé inú yín wá dùn. Kí náà ń pè é àdídèwé fún ní ẹni tí ó bí kò lè ṣiṣẹ́. Àyà gbogbo ẹni tí bá ti ń ní lára tí ń róore lára èèyàn àdídèwé ò lè ṣiṣẹ́ lára. Kò ní dàgbà tí ó fi gbó. Kò ní dàgbà tí èkó. Ẹ dákun àsìkò ní o gbogbo ò bá ti rí wàásù ń bí eléyìí wàásù ń bọ̀ máa wò. Antum sayyiduna. Mo fò tí. Àyà. Sẹ́ríkì Adama Allah hayata. Sẹ́ríkì. Lijumhuri tariqati kulliha. Sẹ́ríkì. Lijumhuri tariqati kulliha. Wasilatu li ahyari wal ahyami. Ọgbẹ́ tí mo rí bí ni pé àwa ti máa yí yín kó tó di pé lárúbáwá wa máa yí. Adúgbò. Gbogbo bọ́ọ̀dì lè rí tó o bá ti lè fọwọ́ kún láti da. Níjọ́ bá gbé e ga, wọ́n fi gíga rẹ̀ wọ́n fi tì ọ́ mọ́lẹ̀ ní. Nígbà tẹ́ bá sọ pé gbogbo táwọn àtàná sí òkà, àwọn ọmọ yín náà ò ní gbà tìyín náà. Allah wàlọ́lọ́ sábìkù lẹ́mìnà ìjàlì ìjọba padà kàrúnà láìjìtìyàdé. Bẹ́ẹ̀ bá ti yọwọ́ àwọn àtàná kú ọ̀bẹ, wàhálà ni ó pa yín. Ẹ ní láṣẹ lórí. Amina làmọ́ bẹ́lẹ̀ kàrúnà láìjìtìyàdé. Ọlọ́run sábìkù náà. Lọ́lọ́ sábìkù lẹ́mìnà ìjàlì. Ẹni ìṣáájú àwọn èèyàn yé èèyàn tí wọ́n pélé èèyàn. Làmọ́ bẹ́lẹ̀ kàrúnà. Gbogbo àwọn ẹni tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn wọn àbá kú. Àlàlìjìyàdé. Lẹ́yìn bó ṣe ṣe kò yanjú. Làlátàlẹ̀ àrò lálàìjìyàdé. Gbogbo ẹ̀yin ọmọ bàbá wa Sálísù àti pòfẹ́sọ̀ nuyi àti dókítà nuyi àti ẹnjìníà nuyi bàbá bẹ́ẹ̀ bá jọwọ́ bàbá yìí kò nu sẹ́yìn ẹ̀ jẹ́ gẹ̀gẹ̀. Allah. Ẹ wo ẹgbẹ́ yìí tó jẹ́ pòfẹ́sọ̀, ẹ wo ẹgbẹ́ yìí tó jẹ́ dókítà, ẹ wo gbogbo ẹgbẹ́ yìí tó jẹ́ nàríbù, ṣé wọ́n lálùbáríkà bẹ́yìí ti mi. Allah. Àmọ́ sọ ọ́ lẹ́ bàbá yẹn láyé. Yá Abdullahi. Ìgbàgbé ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sí yẹ̀tọ̀ àbí. Wọ́n sí yẹ̀tọ̀ àbí. Àsọ̀ọ́lẹ̀ bàbá Muhammadu Salisu tí wọ́n sọ wọ́n tó kó láyé bàbá tiẹ̀ náà sọ wíwẹ̀ òtẹ́lẹ̀ ni òun ni òjò yí ọ́ bí tí ń yí àwọn ọmọ ẹni rẹ̀. Yá Abdullahi. Kí ni sí ọ́ tẹ́ bá ti lè gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ tó yí ọ́ tó bá ti lè gbọ́ yóò máa yí ọ́ ni àmì ìjẹ́sì ló wọlé yìí. Bàbá ti rí nígbà tí bàbá rẹ̀ ń bẹ kọ́ yìí. Bàbá wo ni ó wá yẹ wọ́n. Ẹja ti gbẹja mi. Ẹja ti gbé ẹja mi, ẹja ti gbẹja.
ẹja ti jẹja sanra. La ilaha illallah. nígbà tí mo bọ ọwọ́ yẹn nísìnyí ẹ mọ̀ pé èsì tí èkó tì mí ló dà fún ọ kí ló bí àsọ̀rọ̀lẹ̀ bàbá yẹn ni Radiyallahu ta'ala anhu. gbọ́ gbogbo owó ọmọ tí nǹkan bí tí bàbá rẹ ń bẹ àbí tí bàbá rẹ ò sí mọ́ tó o bá ti gbá sọ̀rọ̀lẹ̀ bàbá rẹ ò ní rógún bàbá rẹ jẹ yàtọ̀ sílé Allah yakulu ya ò ní rógún bàbá rẹ jẹ yàtọ̀ sí dúkìá sórí gbogbo yẹn òfò ni òfò ni wallahi ìlànà mi ó lè tán lójú ẹ̀. ìgbà ó ní ohun tán sẹ́wọ́n aṣọ táwọn bàbá wa wọ̀ alẹ́gbé sọ́run mọ́ nísìnyí subhanallah ó ti dáa tó ń gbà ní. alẹ́gbé sọ́run mọ́ àmọ́ sọ́ọ́lẹ̀ wọn tá yí padà òun ní kí ó máa yé wa. àsọ́ọ́lẹ̀ tí bàbá sánídùú sọ náà bó bá wù ọ́ bí tó bá wù ọ́ lè sin òkú rẹ̀ sí. wallahi kò ká wá. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọlọ́run pátá ilé náà sin wọ́n sí. èyí tí wọ́n sin sílé wọ́n sin sílé kéwù. omi underground báyìí. ìmí underground gbogbo ẹ̀ ní sẹ́ríkì kó wa lọ. àtọ́lọ́wọ́ ọ̀bẹ̀kọ́. bàbá nupa wàláì gbogbo ẹ̀ ládé bẹ́ẹ̀. ṣé o dẹ̀ wíṣ. òun lẹ́ ń sọ pé ẹ fẹ́ bó sínú kànga ẹni kó sínú kànga omi kànga lẹ́nu ẹ̀yin yóò ti lọ́wọ́ dùn àmín. ẹ sáà ti wọ́ owó kalẹ̀ olúwa mi orí bẹ́ẹ̀ náà láti wà. orí kò jẹ́ sẹ́yìn ní ọkùnrin yìí ẹgbẹ́ mi sẹ́yìn adámọ̀lá ayàtọ̀. ẹni tó jẹ́ láìkì ẹ̀ ni pé òun gbé ọ̀lẹ́ lápá ẹni tí ó lè sí pé mo kì í gbé lápá. èso ó sì lè tọrọ owó lọ́wọ́ rẹ̀ kó fún ọ gbogbo ẹ̀ no ó ní ìwọ náà mo kú tí ń sọ yìí bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀sí kádàrá rẹ̀ wò. àwọn tọrọ ni èwo ló gbé ń bẹ̀ ó fẹ́ gbalé ló bèèrè ọ̀rẹ́ pé èdè lórí bẹ́ẹ̀ni èdè ló ti rí kò ń sàbíyé o ìdí wọn sọ fún ọ ní pé jọ́tà àwọn ò bá sí mọ́tò táyé ẹ̀sìn Allah. ebo ni wọn mo ti ń sọ yìí ẹni tó há tirẹ́là mẹ́jọ ìrẹsì tó láwọn nù mélòó gan níjọba pín. mélòó ló dà fún ọ bọ̀ tó ń sọ fún ẹ pé wọn náà gbẹ́rù ẹ̀mí tó ti ga àbá àsọ̀rọ̀lẹ̀ tí bàbá wa sáájú tún sọ bàbá tiẹ̀ náà sọ fún wọn náà àyẹ̀kọ́lá. àìtẹ̀lé ni ò jẹ́ kí ni bàbá tiẹ̀ kú ló fi dàwọ́rọ̀ yá àbúlé ọlọ́mọ mi kọ́tà àmàlí. ó ní gbogbo sẹ́ẹ̀ mi tí mo ṣe ó ti dúró báyìí o wà á tó àwàlí. ẹ̀yin lè ro mi ẹ̀yin lè gbọ́kàndé èmi tó kù nísìn sọ́dà àmọ́ tó bá jásí pé sẹ́tẹ̀ mi ṣe ni ìlè tó lu túmọ̀ ìlè táwọn ẹ̀gbà mọ́ ìfẹ́ máa tàbí mọ́ adam kọ́tà àmàlí ìlú mi ìsàlẹ̀ yá àbùnáyì kọ́tà àmàlí. ọlọ́run ní ìṣòro gbogbo sẹ́ẹ̀ mi nkọ́tà. níjọ́ mo ti kú ní sẹ́yìn ti gé ló ti tán wà á tó àmàlí. ẹ̀yin tí mo bí ẹ̀yin ló kù tí mo gbọ́kàndé báyìí sọ́dà tó àtúnkò tó àlè sún ní. ẹ̀rọ tí ìjọ ti ń fún yín ló ń jẹ sàárì jẹ tẹ́lẹ̀ dájẹ́ ẹ̀yin lè bá fún yàn nígbà tí èsì náà àwẹ̀ ní bọ̀ yìí èèyàn mélòó ló dà níyàn kó mọ̀ fún lóúnjẹ. sọ́dà tó àtúnkò tó ní sùn ní. ọgbọ́n náà ti pè ìjọba ò lè ṣe é tán tọ́lọ́ làwọn ò ṣe é tán fáwọn náà àyà kí ló ń pariwo ẹlẹ́ni ẹni ṣe bàbá jẹ́ bàbá rẹ̀ náà síbẹ̀ bí ó ti rí nù agbára òtó kan. tètè padà sọ́dọ̀ ọlọ́run pariwo ọlọ́run Allah. pariwo ọlọ́run Allah. ó lè sàánù rẹ̀. wọ́n tà àwọn àtúnkò tàbí fáwọn ní. èyí sàárà tẹ bá ń ṣe tùrùlísù ní. òun ni nájú mi nínú sàárẹ̀ nítorí tó kù tí ó máa bẹ́ ní ọmọ èèyàn nájú òun ni tí ń bá ń ṣe láyé nígbà yìí náà bá wá ń ṣe ni wọ́n máa wá fi jíṣẹ́ fún mi ọwọ́ aládé sọ ẹ́ lẹ́yìn. yẹ́dẹ̀ òun náà. sàdákàtì. إن أعمال الأحياء تولى شيء وآبائهم من الأموات إن رأوا حسنة استبشروا به. inú bàbá ń dùn báyìí. Allah. inú bàbá ń dùn báyìí. rahimahullah. pé ẹ̀ ń pe okọ̀ ọlọ́run sí mi lámújẹ. Allah. ń dá pè láyé ni ẹ̀yin wá ń pè sí mi lámújẹ. Allah. sẹ́nu sàárẹ̀ báwọn lẹ́ni awúkú ni. ó dà wú ní tó bá ṣe ṣe kò ní da fún ọ bó bá fẹ́ rí lálẹ́. àmín. wọ́n dá ọlọ́tùkú tàbí fáwọn ní. ẹ lọ lẹ́yìn lọ́rùn ọmọ rẹ̀ ń dárò ẹ wá fi yẹn ẹ fi ń wá fọlọ́wọ́sì. tẹkílẹ́tì tẹ sí bàbá rẹ̀ mú sílẹ̀ ní ìsìlẹ̀ sí bàbá tiẹ̀ sí gbogbo. ṣé bàbá rẹ̀ lásán. ṣé bàbá rẹ̀ lásán ni àbí kí ni pọ́blẹ́mù yín. ẹ̀yin ní fìtínátù nínú Islam o ẹ̀ràn Islam lọ́wọ́ àwọn àkànní fún lọ́wọ́ sẹ́tẹ̀ǹsì owó tẹ̀jẹ̀ ń gba ilẹ̀ fìnnira àlìjọ náà. bismillah. gbogbo àwọn ẹni gbogbo ilé àwọn ẹni Ọlọ́run lakari Málìkì rahimahullah. wọ́n kọ́lé fún ni bẹ́ẹ̀ni. Sáfì yìí wọ́n kọ́lé fún ni
Anafi wọ́n kọ́lé fún mi, Abu Hanifa wọ́n kọ́lé fún mi, gbogbo Bẹ̀ládé, Sheikh Al-Qadi wọ́n kọ́lé fún mi, wọ́n kì í ná sísí lẹ́bẹ̀rẹ̀ wájú àpapọ̀ mọ́sálásí, yẹn Sheikh Al-Qadi, Anabi Musa wọ́n kọ́lé fún mi. Gbogbo àwọn anabi Ọlọ́run èyí tí wọ́n kọ́lé fún, èyí tí wọ́n sì sínú ilé, ẹ fi gbogbo ẹlẹ́ Anabi Muhammad nǹkan. Sallallahu alaihi wasallam. Wọ́n tó ti ń sọ̀rọ̀ yìí, o mọ̀ bí tó ṣe bàbá rẹ̀ sí. O mọ̀ bí tí wọ́n sì dádì ẹ̀ sí. Ní ti ń dún ọ̀nà. Káàsì sa òkú sí sàárẹ̀, káàsì òkú sí tẹ́, èyí ṣe pé kò dá. Àmọ́ ní ilé tí wọ́n bá ti ń dáàbò Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run ti sẹ́ wọn àtàdúrà wọn dá wọn lójú. Wọ́n máa ń sọ̀sọ́ lẹ́ẹ̀rẹ̀. Tẹ́bí ń bá kú o, nǹkan báyìí ni ẹ máa ké sí mi ní sàárẹ̀ mi. Bẹ́ẹ̀ ti wá ziyara mi, àdúrà báyìí ẹ máa ké yàsí fún mi. Ẹ lè ké mílíkù fún mi. Náà ìpé kò rí bẹ́ẹ̀. Tí wọ́n sọ àwọn sàárẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ kalẹ̀ fún. Àbọ̀ kàtírà bẹ́ẹ̀. Ẹgbọ́n nísì, ilé àwọn tá a jòkó tì, wọ́n ti kalẹ̀. Wọ́n ti sọ tí wọ́n gẹ́gẹ́ kalẹ̀. Wọ́n ní mọ́ndà bá sọ́mọ́ ti sọ́ darí bíbáyìí. Allah! Wọ́n tó bá tẹ́tí gbọ́ ọ̀rọ̀ Sàláfì kínáńgbè. 1990. Ayé ẹ̀ ó ṣe. Bí iná báńgà. Gbogbo ẹ̀yẹ lọ Sàláfì tẹ́ ń gbọ́ Sàláfì lọ́dúnkẹ́. Ẹ̀rí àwọn tí wọ́n ṣe tí wọ́n wọ́sọ funfun lọ. Nítorí àwọn Mùsùlùmí Ọlọ́run tó dá fún. Onípa Sàlátù náà rẹ̀. Yàwó mẹ́dúwà. Mùsùlùmí conference rẹ̀ yìí ṣe. Ẹ sì ń gbọ́ owó lábẹ́lẹ̀. Ẹ ń gbowó. Owó tá a máa ń tẹ́ fi ń ṣe. Owó tá a máa ń tẹ́ fi ń ṣe. Ẹ ṣe pèsè bẹ́ẹ̀ bá gbowó Ọlọ́run ò ní jẹ jèrè. Gbogbo wọn náà ní POS. Ẹ lè fi wíńtà rẹ̀ ní Ọlọ́run ṣe. Nígbà tí bàbá wa sáyé ní ìpín Ọlọ́run. Bàjí ọlọ́run tó lọ́wọ́. Wọ́n àgbowó lọ́dọ̀ Lárúbáwá kan. Bàbá olówó kan ò kówó fún wa. Wọ́n ṣe la ilaha illallah 12,000 lójúmọ́. Yàwó ní yẹ. 70,000 nígbà mi. Lójúmọ́. Lásán yóò lọ ni. Allah! Olùlọ lásán. Èyí tí wọ́n náà ń ṣe òun. Kìí ṣe bọ́lọ̀ ń gbàgbé rẹ̀. Owó ló ń wá ọmọ tó yanjú Ọlọ́run fẹ́ fi ṣẹ̀san. Wọ́n ní òpè Ọlọ́run láti jọ òlówó, òṣèkí láti jọ òlówó, ṣé dandan ni kò lówó ni? Àníkọ́ lọ́n sọ ọmọ rẹ̀ láláàánú rẹ̀. Kí ló kó Lárúbáwá wá bí? Ọmọ gidi ni. Bí ẹ bá ṣe wúlò Mùsùlùmí, ṣé Lárúbáwá débi? Tó bá jásí pé ó wúwà ìlójú tí àbá ìlẹ́kọ̀ọ́, àbá ìlámàá náà. Ṣé sẹ́ríkì ọ́fíìsì kí àtọ́fi sí lọ́hùn? Ẹ̀dùkẹ́ o. Allah. Sọ́yọ́ ọ́fíìsì kí àtọ́fi sí lọ́hùn yẹn. Alhamdulillah. Alhamdulillah. So ìwọ tó ń sunkún pé ọkọ rẹ̀ ò fún ọ lówó, ọkọ rẹ̀ ò kọ́jú rẹ̀, kíkọ́kọ́ rẹ̀ kọ́jú rẹ̀ ní àbíkọ́ ọmọ rẹ̀ jẹ́yàn. Allah. Ọwọ́ mú kan lálẹ́ yìí. Alẹ́ yìí náà ló tún mú. Kí ló bá jó ṣẹlẹ̀ kó máa gba owó lọ́sọ̀ọ̀sẹ̀ àbí kó máa padà dẹni tí ó máa fọ lówó ojoojúmọ́? Mú gan. Mú kan náà. Bọ́n máa ń bẹ̀rẹ̀ oore, wọn náà máa náwó gbogbo àwọn àyàwó ayẹ bèrè ìyá tí wọ́n jẹ lábẹ́ bàbá wa. Ìyá tó bí Àlífà Adétọ́ tó di sí wọ́n yìí ń lọ gbogbo Zawaya. Wọ́n ń lọ gbogbo Mawalidi. Alhamdulillah. Àbá àtàtọ́ kí ní ìtajọ́ lóye jẹ́ àmàlà ńlọrọ̀ ẹja ní lóhùn. Kútù jìfù. Ó ní bóun bá délé tóun bá wá sẹ́kọ̀ọ́. Ìyá tó wọ́n wà dájú fún un. Wọ́n máa gbé ẹran sí kóun jẹ́ tọ́tọ̀ ní sọ bẹ́ẹ̀ o. Báma sábà wá ń náwó bí ẹlẹ́dà. Ó wá ní iṣẹ́ kí ní ṣe. Iṣẹ́ ìyá rẹ̀ ní ṣe. Iṣẹ́ kí ni wọ́n náà ṣe. Iṣẹ́ ìyá rẹ̀ tiẹ̀ náà ni wọ́n náà ṣe. Sàárẹ̀ àtẹ bá ń ṣe ohun ìnẹ́jú mi, òun yóò máa bá mi nẹ́jú nínú sàárẹ̀. Àwọn onígbà yóò ṣe sàárà nítorí òbí rẹ̀. Kọ́dà àwọn àtúkùn àti ẹ̀sẹ̀ rẹ̀ ṣe. Òun yóò máa fún mi ní ipò tó ga, yóò máa jẹ nísìmí nínú sàárẹ̀ ìjọba mi. Ẹmẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ sàárà fún mi. Ẹmẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ àdúrà fún mi. Ẹmẹ́lẹ̀ ẹ̀rántí ìrírí gbogbo rẹ̀. Sórí gbogbo owó tí o rò pé ó ń lo ọlá lọ́wọ́ báyìí tó rántí òbí rẹ̀ ìyá ń dúró dì ọ́.